Nínú ìtàn tí mo kà àbí tí mo ní àǹfààní láti mọ̀, Yógíoró ọmọ Ṣọ̀ún ni olùlàbígbẹ̀yìn Ṣọ̀ún lọ́kùnrin. Nígbà tí Ṣọ̀ún sì lọ bí tágbà lọ, oyè ọbọ̀ sọ́wọ́ Lákalẹ̀, àkọ́bí Ṣọ̀ún Lákalẹ̀ ló tẹ̀lé bàbá rẹ̀ níbi Ṣọ̀ún. Bọ̀tì ìgbà wọn ọ̀pẹ́, Lákalẹ̀ jẹ́ èṣù jẹ, ẹyẹ jẹ, ó tó wà kan Yógíoró. Yógíoró làbígbẹ̀yìn. But Yógíoró joyè Ṣọ̀ún ní around 1730. Ó sì kú níbi 1774. Nítorí pé ó ṣe takuntakun, ó sì jagun. Lẹ́yìn ó ti kọ́ ní bí bàbá rẹ̀ ni wọ́n fi wá fún, ní wọ́n á fi kí ó ńlá kọ́ gbọ́ nínú ìtàn Yorùbá tí wọ́n pè ní ààrẹ. Ó ti jẹ́ pé ìtàn fi hàn dáadáa tó, but nínú ìta gbọ́ ni wọ́n kọ́ kí bí ààrẹ nílẹ̀ Yorùbá. Nítorí takuntakun àti ogun tọ́jà náà ni wọ́n fi fún orúkọ yẹn. Ó jagun lọ Bọ̀gún, ó jagun lọ Ìbàrìbá, ó jagun káàkiri. Ó sì làmìlaka, wọ́n fi wá fún orúkọ yẹn. Ó ní ẹnì kínní tí ọkọ mú oyè àwọn afọbajẹ kalẹ̀ ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ní kúkúrú, òun lọ́kọ́ yan Ààrẹ Àgò, Ìkọ́lábà àti Jagun. Pé wọ́n máa ṣe ìrànlọ́wọ́ nípa ètò àti darí Ògbómọ̀ṣọ́ tí ń ṣẹ̀ṣẹ̀ ń gbòòrò bọ́ǹgbà yẹn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀. Ó ṣe takuntakun bí bàbá rẹ̀ Ṣọ̀ún Kìíní, tó jẹ́ pé olóko ìlú jọ, olùmọ̀sílẹ̀ sọ́sájú, òun ní ẹnì kìíní tọkọ wá àwọn olóyè tó fojú wọn sọlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́. Oyè mẹ́ta ló fi sọlẹ̀: Ìkọ́lábà, Ààrẹ Àgò àti Jagun. Wọ́n sì wà títí dòní. Oyè yẹn tí wọ́n jẹ́ ìlú àbí Council of Elders àbí Council of Chiefs, orúkọ oríṣiríṣi la máa pè. A lè pè wọ́n ní afọbajẹ, àwọn ọ̀dà afọbajẹ lónìí. A lè pè wọ́n ní advisor, a lè pè wọ́n ní ìlú olódà mẹ́ta lẹ̀. Wọ́n ti kúrò mẹ́ta báyìí o. Lẹ́yìn rẹ̀ Tóyèjẹ́ fi méjì kún, ó fi Bàrà àti Abẹ́sẹ̀ kún. Lẹ́yìn rẹ̀ Ìtàbíyì ló fi Balógun kún. Bàbá ọba tó gbéṣẹ̀, Oyèwùmí, ló fi Ìyálóde kún tí wọ́n fi jẹ́ méje. Ní kúkúrú, Yógíoró bímọ Ṣọ̀ún tó jẹ́ lẹ́yìn tó sì làmìlaka bí bàbá rẹ̀. Ọmọ rẹ̀ tó bí, ó bí ọmọ méjì, à ń pè wọ́n ní Olúòpó àti Olúṣẹmọ Kúmúyèjẹ. Kúmúyèjẹ ní ìlànà tí bàbá rẹ̀ fi lẹ̀. Ìyàwó 5 ló ní, ìyàwó rẹ̀ kọ̀ọ̀kan sì bí ọmọkùnrin. Ọmọkùnrin rẹ̀ kọ̀ọ̀kan sì joyè sísẹ̀ntẹ̀lé. Látìgbà yẹn ni òun ló dàbí ẹni kó fi ìlànà àbí tí wọ́n ń tẹ̀lé ní ìlú Ògbómọ̀ṣọ́ lónìí lélẹ̀ nípa ilé afọbajẹ 5 tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́. Àwọn ilé náà ní ilé tí Tóyèjẹ́ tá ń pè ní Ìtàbíyì, èkejì ní tí Oyèwùmí tá ń pè ní Gbágún, ẹ̀kẹta ní Bọ́láńtà, ẹ̀kẹrin ní Ọdúnàrò, ẹ̀karùn-ún ní Láyọ̀dé. Àwọn ọmọ rẹ̀ márààrún, àwọn ọmọ Yógíoró tí ó bí Kúmúyèjẹ, Olúṣẹmí, àwọn wọn fi ìlànà lélẹ̀ tó sì jẹ́ pé láti ń tẹ̀lé lónìí. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ wípé àwọn kan ti wọ́n yọ àwọn kan kúrò lórí bí àpẹẹrẹ ọmọ Lákalẹ̀ tá ń pè ní Olúkan Adéníyì, òun náà jẹ́ Ṣọ̀ún. Wọ́n fẹ́ padà sínú ìdílé yẹn wípé àwọn náà ẹ̀tọ́ tó sáwọn. Nígbà jẹ́ pé nìkan náà ló fẹ́ wọn lẹ̀. Báyìí náà ni Olóńgolo làbúrò Òrìṣàmọ́ntù làtúnkókọ rẹ̀. Nígbà jagun lọ wọ́n fi ń pè ní Olóńgolo. Àbúrò Olúkan ló, òun náà joyè. Ìdílé méjèèjì yẹn
náà fẹ́ ráríwọ̀ wọ́n sì lọ judicial panel oríṣiríṣi ìwádìí tí wọ́n fi lélẹ̀ bóyá wọ́n jẹ bí wọ́n jẹ èmi ọmọ o but àwọn náà ní ẹ̀tọ́ tó sáwọn láti joyè ní kúkúrú sá Jógíoró òní ẹnìkíní tọ́jọ́ baálẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní àsìkò tí mo wù ní 18th century tí wọ́n kọ́ kí pẹ̀lú ààrẹ ó lámìlaka ó sì kópa gidi gan tó jẹ́ pé àwọn tó jẹ lẹ́yìn rẹ̀ gan ó kọ Jógíoró wọ́n fi ń pè wọ́n.